Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè òkun mo kí yín. Ọmọ Yorùbá tí ń bẹ ń gbèrè ọ̀sà mo kí yín. Èmi náà ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó ti lé ní ọdún 5 sẹ́yìn tá a ti ṣe live program báyìí. Gbogbo àwọn èyí tẹ̀ ń wò tẹ́lẹ̀ bóyá tẹ̀ ń wò ta póòstì, àwọn èyí tó ti wà lórí bóyá lórí Facebook láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn mo ní mo download síbẹ̀. Tó àtúntí wá padà síbẹ̀ lónìí rẹ̀ butu báyìí. Ọyẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan, ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfẹ̀tẹ̀mẹ́tè ká wá sẹ́nu bẹ́ńgá. Ẹ yá mi létí ìtọ̀tún yín kẹ fi tò sílẹ̀. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí o, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. Ohun tẹ́ ẹ máa gbọ́ yẹn náà lẹ́ ń gbọ́ yìí o. Mo fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ọfà ara. Ọfà. Ẹ̀yin náà ti gbọ́ láìmọye ọ̀nà. Ẹ ti gbọ́ kódà ń bí ayé burú dé wọn a máa ta ọfà lu iṣẹ́ ẹni tí gbogbo nǹkan yìí ó sì dàrú. Ẹ gbọ́, ayé ò ní ta wá lọ́fà o. Ọfà tí wọ́n fi gbójú lọ́wọ́ ẹni ń bẹ, èyí tí wọ́n fi dání lórí rú ń bẹ. Gbogbo èyíkéyìí ọfà tọmọ aráyé máa ta kò ní bà yín, kò ní bà yín, kò ní bàdílé yín, kò ní bàdílé mi. Ẹ jẹ́ n kọ́ yín léwé kékeré kan. Mọ ìtúbọ̀n gàrí èbó. Àwọn bàbá wa ọdẹ wọn ìfẹ́ pè ní ẹ̀túbọ̀n, wọn ní gàrí èbó. Gàrí èbó ni wọ́n pè. Ẹ̀túbọ̀n yìí wá pín sóríṣi méjì. Wọ́n ń pè kan ní kẹlú, wọ́n ń pè kan ní gàrí èbó. Ṣẹ́rí kẹlú yìí òun làwọn bàbá wa máa ṣe bóyá tí wọ́n bá ó ní àwọn ètò ogi tí wọ́n ó sun, wọ́n wá fi gàrí èbó yóò ní ìmí òrùn nú ọ̀sán níbi wọ́n ti ṣe. Ẹ̀tù èbó yìí àbí ẹ̀tù Yorùbá yìí kò lágbára tó ti tèbó. Ẹ wà pẹ̀lú mi. Tèbó yìí la wá fẹ́ lò. Ẹ wọ ẹjọ́ san díẹ̀. Ewé kan bẹ àwọn bàbá wa máa pè ní ewé kẹlẹ́rùgbẹ́rù. Ewé kẹlẹ́rùgbẹ́rù ọ̀pọ̀lọpọ̀ máa ń dáko ewé fáwọn èèyàn lórí social media. Wọn ọ̀dá ewé tí wọ́n ń wí gan wọn ọ̀dá mọ̀. Bẹ́ẹ̀ni ibi tí wọ́n ti ń pè lẹ́nu gan lẹ́tì mọ̀ pé eléyìí ọ̀dẹ̀ ewé mọ́. Ewé rere. Wọ́n gbọ́ tẹ́nìkan lọ dáko ewé rere tí ń pè ewé rere. Ewé rere ń bẹ lọ́tọ̀. Ewé rere ọ̀tọ̀ sí ni. Ọ̀tọ̀ sí léwé rere, ọ̀tọ̀ ni rere, kò papọ̀ mọ́ra wọn. Torí ẹ̀ la sọ pé tó o bá fẹ́ kọ́ oògùn, o kọ ewé lọ́tọ̀. Ọ̀tọ̀ ni oògùn a ò jò pọ̀, a ò gùn pọ̀, a ò lọ́ pọ̀, a ò sá pọ̀. Rárá. Ìwọ tó o bá jókòó táwọn àgbàlagbà ó níjọ́ wọn máa mú yín jáde, wọ́n mú wọgbó lọ. Ewé kìnínní, ewé kìnínní. Ẹ lè rí gbogbo ẹ̀ tán, ṣùgbọ́n wọn ọba tí ọba kọjá ń bẹ̀ náà ara ẹni. Wọ́n máa kọ lóríṣiríṣi gbà egbò kìnínní o, ewé bá a ṣe pè ní, bá a ṣe pè ní. Ẹ gbádùn mi. Ṣẹ́rí rere yìí ó ní akọ lábo. Ẹ gbìyànjú kẹ wá ẹwẹ̀gbẹ́ mi bí. Ṣé ti rí ewé rere? Ìtànà rẹ̀ ẹ rí. Òun lè wé tẹ rí lókè òun. Ẹ wá ṣe mọ̀ kó ní èso tí máa so. Èso erí rẹ̀ lẹ́wàá o. Ẹ wá èso rere akọ, èso rere abo. Ẹ sá tí ọgbẹ. Àwọn èèyàn mi nílùú Pòbẹ́ ní Ọ̀họ̀rí lọ́hùn. Wọ́n a máa pè é ní ẹ̀wà ògìdán. Ẹ gbádùn mi. Àní wọ́n a máa pè ewé yìí ní ewé ẹ̀wà ògìdán. Ó ti yé àwọn ará Ìpòbẹ́ bí mo ṣe wí yìí.
àwọn èèyàn mi ní họ̀rí ó ti yé wọn. Tẹ́ bá wá wá ewé kan náà ń bẹ àwọn bàbá wa ń pè ní ewé èkùyá. Òun náà ní èso tiẹ̀ náà já sa yọ̀gbẹ. Tí ẹ bá ti wá já èso mẹ́tẹ̀ẹ̀ta tó ti gbẹ, ẹ lọ̀. Tẹ́ bá ti wá lọ̀ tó kúnná dáadáa, ẹ wá wọ odidi atare kan, ẹ lọ̀ òun náà mọ́. Ẹ ti lọ gbogbo ẹ̀ papọ̀. Ó yẹ ẹ dà sí ọ̀nà méjì lẹ dà sí. Ẹ dà ìdá kan sínú ọsàn wẹ́wẹ́, ẹ dà ìdá kan sínú àdíẹ̀ yẹn. Ẹ ń béèrè lọ́wọ́ mi púpọ̀ lẹ́ẹ̀ tí máa lò. Ẹ̀kọ́ gbóná là máa fi mu. Tó bá jẹ́ pé o bá ní ọ́sà, má wulẹ̀ dà sọ́sàn wẹ́wẹ́. Ọ̀gbọ́ tó bá ní anointing oil lè dà sí. Má fi mu ẹ̀kọ́ gbígbóná. Ní agbára Ọlọ́run ọba tó lẹ̀mí mi tó lẹ̀mí yín, Ọlọ́run yóò dáwọ́lé yín. Ọlọ́run lọ́ba alágbára o, òun lọ́ba alámọ̀tán o. Ṣùgbọ́n wà nínú àwọn táwọn àgbàlagbà tí wọ́n ti fi ṣèwòsàn. Kò ṣeé gbé lọ́run, àìjúbà fògùn sínú kú. Òun ni wọ́n lé wa lọ́wọ́ káwa náà fi ṣèyọ̀ǹda fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn. Àìbá wa mọ̀ ó ké wọ́n ní ọtán lẹ́nu ó kù ní kú. Ẹ máa bá mi ká lọ. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí ètò? Mo ní WhatsApp group o tó sì pọ̀ rẹpẹtẹ. Ìkan bẹ à ń pè ní private group, àwọn kan bẹ public. Private ẹyọ kan ní, gbogbo àwọn yòókù public ni. Gbogbo group mi jẹ́ 23 mẹ́tàléníogún. Ẹ ń bèrè kó sì pọ̀ èrò lọ́pọ̀, èmi kọ́ èrò ní. Ìfisẹ́ yìí lẹ̀ torí kó lè wá bá mi o, tàbí torí kó lè máa pe nọ́mbà mi o. Fún ìwòsàn ló wà fún. Tó bá wá dọ́dọ̀ rẹ, má dàá dúró, ìwọ náà máa pín. Àwọn èèyàn ní ìdí ẹ̀, ẹ má jẹ́ wọn fowó ṣòfò mọ́, ẹ máa pín kọ́ kárí wọn. Sórí nọ́mbà Nàìjíríà mi tó bá pè tí ò lọ, sí lórílẹ̀-èdè Nàìjíríà ni. Pè mí lórí WhatsApp Nàìjíríà, ọ̀rọ̀ sọ. Yín sì fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin kan. Ọya mú gègé rẹ̀ kọ́kọ́ +23480 3298 3298. Ọ̀gbọ́n dáadáa +23480 3298 3298. Gbà kan sí ọmọ ọ̀dọ̀ +23481 33 155 111. Ọ̀gbọ́n dáadáa +23481 33 155 111. Nọ́mbà méjèèjì mú ọ̀dọ̀ lè fún ọ lùkà sí. Sórí kan tí ń fún ọ sí yìí yóò jẹ́ nọ́mbà orílẹ̀-èdè Benin. Nọ́mbà orílẹ̀-èdè Benin tí mo fẹ́ fún ọ yìí +229 54 65 1928 +229 54 65 1928. Àdúrà gbogbo wọ́n gbà o, yẹ́yẹ́ wá kò ní yẹ̀ lẹ́ o, ire o, ire kàbìtì.